Aláròyé máa wí o. lórí ìpakúpa táwọn Fúlàní ń pa àwọn àgbẹ̀ mọ́nú oko, Àmọ̀tẹ́kùn da àwọn ẹ̀ṣọ́ sínú igbó l'Oǹdó. Ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ti ṣàgbékalẹ̀ àkànṣe àwọn ẹ̀ṣọ́ aláàbò kan tí yóò máa mójútó gbogbo àwọn inú igbó tó wà nípínlẹ̀ Oǹdó láti lè fòpin sí bí àwọn Fúlàní darandaran ṣe ń pa àwọn àgbẹ̀ nípakúpa mọ́ ẹnu iṣẹ́ òòjọ́ wọn. Alákòóso ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Oǹdó, Akọgun Adétúnjí Adélẹ́yẹ ló fìdí èyí múlẹ̀ fáwọn oníròyìn ní olú iléeṣẹ́ wọn tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2024 yìí. Adélẹ́yẹ ní ojúṣe Àmọ̀tẹ́kùn ni láti rí i dájú pé àlàáfíà jọba láàrin àwọn àgbẹ̀, àwọn darandaran àtàwọn tó wà nínú gbogbo igbó ọba nípínlẹ̀ Oǹdó ní ìbámu pẹ̀lú òfin tí wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2021. Ó ní ìdí rèé tí gómìnà Lucky Ayédatiwa fi pàṣẹ ṣíṣe àgbékalẹ̀ àkànṣe ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Àmọ̀tẹ́kùn Rangers láti máa mójútó gbogbo àwọn igbó àti aginjù tó wà nípínlẹ̀ Oǹdó. Ó ní inú aginjù yìí làwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn Ranger yóò máa gbé àti pé pàtàkì iṣẹ́ wọn ní láti gbógun ti àwọn jàǹdùkú àtàwọn ọ̀daràn tí wọ́n ń fi aginjù bojú ṣiṣẹ́ ibi. Ọkùnrin yìí ní ibi 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti yà sọ́tọ̀ fún àwọn àkànṣe Àmọ̀tẹ́kùn Rangers láti pa ibùdó sí láwọn agbègbè tí àwọn oníṣẹ́ ibi wọ̀nyí ti ń ṣọṣẹ́ jùlọ. Wọ́n ní ààlà ìpínlẹ̀ Oǹdó pẹ̀lú ìpínlẹ̀ Edo, Èkìtì, Kwara àti Kogi ní àwọn ibùdó náà yóò wà sí. Ó ní láti nǹkan bíi wákàtí 72 sẹ́yìn làwọn ti wà nínú àwọn aginjù tó wà níjọba ìbílẹ̀ Àkókó mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú bí àwọn igbó náà ṣe dí tó láti ilé àwọn jàǹdùkú náà jáde, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ kí àwọn tó débẹ̀ rárá. Àwọn ẹ̀ṣọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ọ̀hún ló ní wọ́n ti gbáradì dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn ti fún wọn. Olórí ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ọ̀hún ní kò fi bẹ́ẹ̀ sí ìpèníjà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ láàrin ìlú mọ́ lẹ́yìn àwọn ọ̀bàyéjẹ́ kan tí wọ́n ń já ọ̀kadà gbà lẹ́yìn tí wọ́n bá ti ṣekú pa ẹni tó ní ọ̀kadà tán. Bákan náà ló sọ ọ́ di mímọ̀ fáwọn oníròyìn pé iṣẹ́ àṣekára tí àwọn ń ṣe ló ṣokùnfà bí àdínkù ṣe ń fojoojúmọ́ bá ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ Oǹdó. Ó ní àwọn ti ń ṣakitiyan láti rí i dájú pé àwọn àgbẹ̀ ń lọ sóko lọ ṣiṣẹ́ òòjọ́ wọn láìsí ìbẹ̀rù láti ibikíbi. Ohun táwọn ọba agbègbè Àkókó gbọ́ rèé tí wọ́n fi sáré pé ìpàdé pàjáwìrì lábẹ́ àkóso alága lọ́balọ́ba níbẹ̀, ọwọ́ àtìlú Ọ̀gbàgí Àkókó ọba Adétọ̀nà Victor Ọlásẹ̀yìndé. Àwọn ọba aláyé ọ̀hún fi ìdùnnú wọn hàn lórí ìgbésẹ̀ tuntun tí ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ń gbé lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn ìlú Àkókó, pàápàá àwọn àgbẹ̀. Nínú ìpàdé ọ̀hún ni wọ́n ti rọ àwọn èèyàn ìlú láti gba àlàáfíà láàyè. Wọ́n rọ ìjọba Lucky Ayédatiwa láti ran àwọn èèyàn Àkókó lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò yìí, tí wọ́n sì ṣèlérí láti fi gbogbo ohun tó bá wà níkàáwọ́ wọn ṣe àtìlẹ́yìn fún ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.